Ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé actress Rẹ̀mí Sùrùtù ó ti jáde wá láti wá fún Bùkọ́lá Jíṣe ní èsì ọ̀rọ̀ rẹ̀ o látàrí wípé ó darapọ̀ mọ́ àwọn tí wọ́n campaign fún ẹgbẹ́ APC. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé Jùmọ̀kẹ́ Oníbúrẹ́dì ó ti sunkún jáde o. Ó ti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé òun èé ṣàmúgbó, ó lóun èé mutí, bẹ́ẹ̀ sì ni òun ò kí ń mu sìgá rárá. Ó lọ́mọ rere lòun, ó lọ́mọ gidi, ọmọ alálùbáríkà òun lòun jẹ́. Ẹ̀yin tèmi, àní ǹjẹ́ ẹ ti gbọ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí actress Ìyábọ̀ Òjó ó ti ń jáde fún Lizzy Anjorin o. Bẹ́ẹ̀ sì ni fídíò tí Lizzy Anjorin tó ń ṣe fún Ìyábọ̀ Òjó òun ni Ìyábọ̀ Òjó lòun náà fi ń dá padà. Abẹ́ẹ̀rí wípé eléyìí tó gbẹnu tán ó wà lẹ́tìkẹ́. Ẹ̀yin tèmi, lórí ọ̀rọ̀ Rẹ̀mí Sùrùtù àti Bùkọ́lá Jíṣe tẹ́ ẹ bá gbàgbé, níbi ọjọ́ bíi mélòó kan ṣe la ṣàdédé rí Rẹ̀mí Sùrùtù pẹ̀lú àwọn ẹgbẹ́ APC èyí tó wà láàrin àwọn tí wọ́n ń campaign fún wọn. Ibẹ̀ náà láti rí àwọn òṣèré ńláńlá láàrin àwọn tó ń campaign fún àwọn APC yìí. Ara wọn ni Táíwò Àsàn, èyí tí gbogbo ayé mọ̀ ní Ògògó, bó tilẹ̀ jẹ́ wípé ṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kó fún wọn gbàsgbòs wípé oníjẹkújẹ ni wọ́n lálátẹnujẹ, wọ́n ló lójú kòkòrò ni wọ́n ní tí ò bá rí bẹ́ẹ̀ pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí yìí, ǹjẹ́ ó yẹ kí àwọn àgbààgbà òṣèré yìí kó wà láàrin àwọn tí ó mọ̀ bá ẹgbẹ́ APC èyí tí wọ́n ní wọ́n sọ wípé wọ́n bà ló jẹ́, ṣó yẹ kó mọ̀ bá wọn campaign. Ẹ̀yin tèmi, wọ́n ní ṣe ni wọ́n ti gbé owó ńlá fún wọn, wọ́n ní owó yìí ló ń ṣiṣẹ́, wọ́n ní bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ni ó sì ṣẹlẹ̀ nínú ayé wọn. Ẹ̀yin tèmi, èpè mọ̀ pọ̀ lọ́tún lósì, ó ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fún àwọn ẹgbẹ́ òṣèré yìí èyí tí wọ́n darapọ̀ mọ́ àwọn APC tán sì bẹ̀rẹ̀ sí ní fún wọn lépè tẹ̀bí tàbí tárátárá àti ọmọ tí wọ́n bí. Ẹ̀yin tèmi, lára wọn ó ní Bukky Jesse wà, èyí tó sì kojú actress Rẹ̀mí Sùrùtù tó bẹ̀rẹ̀ sí ní kó fún gbàsgbòs bó ṣe ń ṣépè fún, bẹ́ẹ̀ náà ló ń ṣépè fún àwọn ọmọ rẹ̀ wípé ẹni bí ni, ó ní oníjẹkújẹ ni. Ẹ wò kò mọ̀ sí tí ò mọ̀ pé Rẹ̀mí Sùrùtù tán. Eléyìí ló fà á tí Rẹ̀mí Sùrùtù tóun náà ṣe jáde tó wá fún Bùkọ́lá ní èsì ọ̀rọ̀ rẹ̀. Ẹ wò ó mọ̀ gbẹnu tán. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí actress Rẹ̀mí Sùrùtù èyí tó sọ nínú fídíò yìí. máa ṣépè fáwọn èèyàn, ó lè máa ta sáwọn èèyàn. Tí èmi bá ṣépè fún, wàláhì kó lọ kọ sílẹ̀, nǹkan tí n bá ló máa ṣẹlẹ̀ sí máa ṣe, ó dà kó ya wèrè. A kàn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì, ṣe ń gẹ̀ẹ́tì mi, a ṣe yín gbàgàgbàgà, a ṣe yín bí eyín ọkọ́, very senseless human being, very ugly woman. A máa jójú ẹ̀sìn àwọn followers ẹ̀, a máa tàn jẹ. ẹ má dà. Mo ti ẹ olórí burúkú ni. Èmi ò sá fún, èmi ò kàn ready láti ṣe fídíò pẹ̀lú ẹ̀ ni. Whosoever tó bá fẹ́ mú fídíò mi, tó bá fẹ́ record ẹ̀, mo ṣe ó lè record ẹ̀. Èmi ò sá fún Bukky. Ayé mọ́tò máa pa Bukky dànù ni. I'm related to her but I denounce her. Ọlọ́run ní jẹ́ kí n jẹ́rú ẹ bí olórí burúkú eléyín oró bẹ́ẹ̀ yẹn. Ṣé wọ́n ti ṣe ya ẹ̀ Bukky? Ògún àfẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ wá kúkú òjijì ní kó rọ́ apá ẹni. Wé àjèrè náà yí ẹ̀, ṣé wọ́n ti mú okùn ẹbí ju ọjà yẹn? Ọlọ́run àbàtì ẹjọ́ náà já ẹ̀mí ẹ̀ kó náà ni. Àìsàn àpá ẹ̀ kó náà ni wọ́n ti fọ́pá gbé ẹ wá sórí íńtánẹ́ẹ̀tì wá tọrọ owó. Àádé àṣẹ bẹ́ẹ̀ rẹ̀ lágbára lọ́hùn. Umalẹ̀ ajẹ́jà ṣe bẹ́ẹ̀ rẹ̀, umalẹ̀ apamikún ẹ náà wá kúkú òjijì. Iná àjòyà ẹ̀. Calm down. No, Dakoníṣọlá ẹ̀ ló jẹ́ kórìí mi yí. Why tó bá lọ ń comment sórí fọ́tò mi, Ògún fẹ́ pa ẹ́ ni. Nǹkan tó bá mú yín tẹ́ ìbá tẹ̀lé pátì tẹ́ fẹ́ tẹ̀lé. You cannot stop me. I'm not a child. You can't bully me away from the public. Lè lé mi, ọmọ ògbóró lè mi. Orí burúkú tó bá ń bá yín kó bá yín. I will not stop the èpè o. I will not stop the èpè. My question is still remains. Wo T-Bells. Ìyá ẹ máa ta, mọ́tò máa pàyà ẹ, ó máa kúkú òjijì. Kò sí wá kọ́mẹ́ǹtì sí bíbá yẹn. Àwọn ọmọ olórí burúkú yẹn ni. Àwọn òbí díọ̀tì yẹn ni.
ẹ ní right láti vote for anybody, so no kọ́ má worry. ẹ má reply àti Bukky anybody. yẹn sọ ó ní bí woman tó gbọ́mọ dání ní Jos yẹn bó ṣe gbọ́mọ dání tọmọ ẹ̀ kú lọ́wọ́ ẹ̀ yẹn ó ní bẹ́ẹ̀ náà ni ó ní bẹ́ẹ̀ ló ṣe máa rí fóun ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ fún òun àti gbogbo àwọn tó bá wish mi bẹ́ẹ̀ èmi náà ọmọ ti kú lọ́wọ́ mi mo mọ bó ṣe rí òun ló máa rí bẹ́ẹ̀ fún gbogbo ẹni tó bá ti ṣépè fún mi ó ì máa rí fún wọn ó tún sọ fún mi ó ní èmi ń wá ojú ayé èmi sọ pé wọ́n ṣépè fún mi girl press tó bá broadcast kìíní yẹn I now had to screenshot the 2003 tó ti ṣe ìpè yẹn fún mi mo wá láti mo screenshot ẹ̀ mo wá send ẹ̀ sí gẹ̀yìn gẹ́gẹ́ wá lóhùn wá emotional right now wọ́n ní don't be emotional because when this idiot Bukky is talking people will think she's saying the right thing and she's saying the wrong thing she feeds people negative thing ó dá woru gbogbo nǹkan woru. ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí pé ó gbẹnu tán ó tún wá lẹ́tìkẹ́ ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu actress Rẹ̀mí Sùrùtù yìí kí ni tẹ̀yin náà rí sí i ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Jùmọ̀kẹ́ òní búrẹ́dì bẹ́ẹ̀ ni ẹ bá ń gbọ́ Jùmọ̀kẹ́ òní búrẹ́dì ẹ rí wípé ọdún ni kì í ṣe àìmọ̀ fún olóko ṣe ni arábìnrin tó ṣàdédé jáde tó sì bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún àwọn tí wọ́n ń pè ní àmúgbó látàrí fídíò kan èyí tí arábìnrin náà èyí tó gbé síta níbi tí ó ti ń kọrin wípé àmúgbó lòun ó ní kò sí tóun ò kí ń mu ṣe ni arábìnrin náà ti jáde ó ní kí àwọn èèyàn ó yé ṣépè fún òun mọ́ ó ní kí àwọn èèyàn ó yé bò ó mọ́ ó nítorí pé fídíò èyí tí wọ́n rí yìí ó ní kọ́ńtẹ́ǹtì lásánlàsàn ni òun lòun fi ṣe ó ní bóun ṣe wà yìí ó lọ́mọ ààrẹ lòun ó lóun ò kí ń mugbó òun ò kí ń mu sìgá bẹ́ẹ̀ sì ni òun ò kí ń kó ẹgbẹ́kẹ́gbẹ́ ẹ̀yin tèmi eléyìí mọ̀ tó gbẹnu tán ẹ wo èébú yìí pọ̀ èyí tí wọ́n bú Jùmọ̀kẹ́ ṣe ni àwọn tó ń ṣépè fún bẹ̀rẹ̀ sí ní ṣépè fún wọn nítorí wípé ó ti rówó ó ti wá ya ìyàkuyà kanú gbòòrò ayé ìdí nìyí èyí tó fi jáde láti wá sọ fún àwọn yẹn pé òun ò mugbó ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Jùmọ̀kẹ́ òní búrẹ́dì. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. It is your girl Olajumoke, the bread seller. I dropped this video today because of the video I did on last week Monday. That is why I dropped today's video too. I saw different comments out of the video I did on last week Monday. Different comments, and I'm not happy about it. I'm not happy about all the comments I saw on my video. I'm not happy at all about it. Some people ní Olajumoke tí ń fagbó, Olajumoke tí ń mu ọtí. Why tẹ́ máa rorò nǹkan báyìí sí mi? Pé mo ń fa igbó, mo ń mu ọtí. It's a content. I just drop a content. I know some people understand me that I did it is a content, but some people do not understand. It is a content. Mi ò kí ń fa igbó, mi ò kí ń mu ọtí. Wọ́n train mi báyìí pé kí n máa fa igbó àbí kí n máa mu ọtí. Wọ́n train mi báyìí. Nǹkan tó dẹ̀ máa dé bá mi tí mo fi máa fa igbó, tí mo máa fi mu ọtí, Ọlọ́run ò jẹ́ kó dé bá mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mi ò fa igbó, mi ò dẹ̀ mu ọtí. Orúkọ tí ìyá àti bàbá mi ò fún mi, ẹ jọ̀ọ́ ẹ má fún mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má fún mi ní orúkọ burúkú, orúkọ tí mi ò fẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má fún mi. Mi ò kí ń ṣe ọmọ burúkú, mi ò kí ń mu ọtí, mi ò kí ń fa igbó. Ifun tí mo bá lọ sí party, tí wọ́n bá fún mi ní ọtí, mo máa drop ẹ̀ sórí table yẹn ni because tí mi ò ní jẹ, mi ò ní fi run mú. Máa drop ẹ̀ síbẹ̀ torí mi ò ní mú tí n bá mu wá sílé. Ta ló fẹ́ mú tí mo bá mu wá sílé? Máa drop ẹ̀ síbẹ̀ ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mi ò fa igbó, mi ò dẹ̀ mu ọtí o. Content òun ni èmi ṣe o. Àti pé orin yẹn, èmi kọ́ ni mo kọ orin yẹn náà. Èmi kọ́ ni mo kọ orin yẹn. Ẹ jọ̀ọ́. Mi ò fa igbó, mi ò dẹ̀ mu ọtí o. Mi ò kí ń ṣe ọmọ burúkú o. Mo wà responsible. Ẹ ṣé. Bye. Love you. abẹ́ẹ̀rí báyìí ọ̀rọ̀ ló délẹ̀ yìí ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Jùmọ̀kẹ́ òní búrẹ́dì kí ni tẹ̀yin náà rò
lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí èyí tó sọ kalẹ̀. Ẹ̀yin tèmi àní lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin. Ẹ wò ta ni ó wá parí ìjà yìí, ó ti wá gbẹnu tán báyìí o. Gbogbo wa la mọ̀ wípé gbogbo ìgbà ni Lizzy Anjorin tó ń jáde tó sì ń ṣe ṣó fún Ìyábọ̀ Òjó. Bẹ́ẹ̀ ni bí nǹkan bá ṣẹlẹ̀ lílo Nàìjíríà, Lizzy ò ní Ìyábọ̀ Òjó ló fà á. Wàhálà ìbéèyàn kú nílé kejì, yóò ní Ìyábọ̀ Òjó òun ló pa o. Béèyàn só Ìyábọ̀ Òjó ni, kódà bí wọ́n jí nǹkan lọ Ìyábọ̀ Òjó ni. Gbogbo ohun tó bá sà ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, orúkọ Ìyábọ̀ Òjó òun ni Lizzy Anjorin tó sì ń pariwo lójoojúmọ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o, kàkà kí Ìyábọ̀ Òjó kó náà wá jáde kó wá máa ṣe ṣó fún Lizzy Anjorin back to back bí Lizzy ṣe ń ṣe fún un. Ṣé ní fídíò tí Lizzy èyí tó ń ṣe ó ní Ìyábọ̀ Òjó tó fi ń dá lóhùn ló sọ di kọ́mẹ́dì mọ́ lọ́wọ́. Ẹ̀yin tèmi láti bí ijọ́ bíi mélòó kan báyìí òun láti rí Ìyábọ̀ Òjó èyí tó mìmìkì ohùn Lizzy Anjorin. Ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán. Ṣé ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fún Ìyábọ̀ Òjó lóríyìn wípé ara tuntun tó gbédè yìí wọ́n ní ohun gangan òun làwọn fẹ́ o. Wọ́n láwọn kò jẹ àwọn kò mọ pàápàá. Wọ́n ní bó ṣe yẹ kó mọ fún Lizzy Anjorin lésì ni pé ọ̀rọ̀ rẹ̀ ò tiẹ̀ gba wàhálà rárá. Ọ̀rọ̀ rẹ̀ ò gbèsì bí kò ṣe wípé ohun ẹnu rẹ̀ náà ni kó mọ fi dá lóhùn bó ṣe ń ṣe yìí. Wọ́n ní àwọn kò jẹ o. Wọ́n ní tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní kódà àwọn nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan ni. Wọ́n ní kó tẹ̀síwájú. Eléyìí ló fà á tí Ìyábọ̀ Òjó tóun náà ṣe ń ju àwọn oríṣiríṣi síta fún àwọn olólùfẹ́ rẹ̀ tó sì ń fi àwọn fídíò yìí tó fi ń polówó fíìmù rẹ̀ The Return of Arinze. Ẹ̀yin tèmi ó mọ̀ gbẹnu tán. Wá jẹ́ ká wo díẹ̀ nínú fídíò èyí tí Ìyábọ̀ Òjó èyí tó fi ń dá Lizzy Anjorin lóhùn. Guys, ṣé dáadáa ni mo bá yẹ kù sí mi ni lálẹ́ àná ẹ wo nǹkan tí ìyá Festo onígbáná ẹ wo nǹkan tó wá gbé sọ́dọ̀ mi àná lé ẹ̀yin tèmi ṣé rí ó ti pẹ́ tó ti máa ń ṣe orí burúkú ẹ̀yìn kí lẹ mọ̀ tó dùn Ìyábọ̀ Òjó tó fi wá sí péjì mi lánàá fídíò ìyàwó Mohbad tí à ń tan ìmọ́lẹ̀ tá à ń try láti pe ìyàwó Mohbad sí àkíyèsí. Ìyábọ̀ Òjó mọ̀ bá wà ní ìrọ́pọ̀ Ìyábọ̀ Òjó ti jẹ́wọ́ wípé ọmọ bíbí inú òun wà nínú ilé Mohbad lọ́jọ́ tí Mohbad kú. Fídíò yẹn dùn Ìyábọ̀ so Ìyábọ̀ Òjó wá sí péjì mi lálẹ́ àná ó fẹ́ distract mi mọ irọ́ àdìyẹ. mo gbé o. wọ́n á ra mọ́tò fẹ́mi o ṣé o rí pé mi ò bá yín ṣòṣì mi bá yín ṣèrànù jẹ́jẹ́ mi ni máa ń wà ní kọ̀ọ̀kan wá fún orí orí mo bá lù àwọn ọmọ mi torí Ìyábọ̀ Alice Òjó ọmọ Olúbùnmi fẹ́ túbà ọmọ ògúrú gbogbo àgbáyé ò mọ̀. Ẹ gbà mí o mo kú. Ìyábọ̀ Alice Òjó ọmọ ìyá Festo ní cocaine ẹ̀mélòó ni mo pè é ẹ̀mẹ́ta. Gbogbo abiyamọ tí ò bá fẹ́ kí ọmọ òun hẹ́ndì bíi Mohbad kò gbọdọ̀ ní kankan bẹ́ẹ̀ ṣe pọ̀. Mo bí tèmi mo fẹ́ rí wo mo sì máa di bísínẹ́sì mi. Mo bí ọmọ tèmi mo fẹ́ jẹun ọmọ ni mo ṣe ránṣẹ́ kí ni mo máa di bísínẹ́sì mi. Kò tíì sí i. Nọ́ọ̀sìtì ẹ gbà mí o nọ́ọ̀sìtì ẹ gbà mí o. Liz Oshegun, thank you so much for promoting the return of Arinze. It's still showing in all cinemas. Oshegun ni mo dúpẹ́. But mo rí ẹ tó gbé picture mi sórí page Instagram page mo dé lọ comment síbẹ̀ torí picture mi ló gbé síbẹ̀. Orin tó kọ wá fi sí ẹni kò yé mi. Ṣé o ti ń get it twisted? Ṣé mi àti ẹ jọra ni? Because orin yẹn ìwọ ló lọ sí Ìdúmọ̀tà náà. So why tó ṣe wá jẹ́ pé orin yẹn ló wá gbé sí orí picture tèmi? That's identity theft. Identity theft mi dey like láti máa report page yẹn. Ló gbé picture mi sórí page ẹ̀. Tí bá dẹ̀ report ẹ̀ sí ọmọ àdàkùn pé mi ò nice. Identity theft yẹn yìí máa ṣe bẹ́ẹ̀. Jẹ́ kó lúkálùkù ju orúkọ fádà ẹ̀. Ìwọ ló lọ sí Ìdúmọ̀tà.
àbó ti gbàgbé mo kàn ní wá rán ilé tí ni o but ó ṣe àtúbọ̀ máa polówó mi lọ àwọn picture mi àti tàwọn ọmọ mi tó lóun mú kiri náà ó ṣe bá máa mú kiri kó máa bá mi ṣàdúrà ó ti ẹ̀ ń sìn torí èpè ẹ̀ àdúrà ló jẹ́ fún mi àdúrà náà ló dẹ̀ ṣe jẹ́ fún mi you don't understand ó ṣe the return of Arinzo is still showing màá bá mi sọ fáwọn èèyàn kó má lọ wò ó so that wàá lè lọ wò ó graduate ni ẹ̀ náà àbí Dr. Lizanjo nìkan ló ń jẹ́ so okay o mọ̀ pé nǹkan kan wà tó máa ń pè ní producer then nǹkan kan wà tó máa ń pè ní executive producer you don't know there's a difference between being a producer and an executive. Okay, the owner of a movie is a producer. A producer can also be an executive producer and can have co-executive producers based on the magnitude of the movie. The Return of Arinzo Kiri. It's a lot of millions. A lot. So yes, I have co-executive producer. What's the evidence? The owner of the movie is the producer. So First Priest Production will need the Return of Arinzo. Return of Arinzo Kiri. Ulano. Adurero àti crew takulo Tanzania, akulo Ghana, atupada seko. Ó ta ná fún the Return of Arinzo tó bá mọ̀. Ó tó kéèyàn ra ilé sí Lẹ́kì, ilé gidi ni o, tó ń ṣe kékeré o. Nígbà tá a jalè. Tá a dẹ̀ mú nǹkan míì mọ́ṣẹ́ tá à ń ṣe. Tí wọ́n bá fẹ́ yàrá iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, èèyàn máa need co-executives. A jalè. But ó ṣe. Thank you for the promotion. So there's producer, there's executive producer, there's line producer, there's different stages. Cinema movie is not eré DVD tá à ń ṣe, eré CD àti DVD tá à ń ṣe láyé ìgbà yẹn. Cinema movie is not YouTube movie. Mo kàn ní kí n wá láyé ẹ díẹ̀. Ó ti yé ẹ. Then yé jàpòrò. Má fúnra ẹni sinmi. Má fúnra ẹni sinmi. Then má fúnra ẹni sinmi. It's very needed. It's very important, my darling. But yes, baba mi polówó. Then why do she delete comments me now? Ó lo picture mi mo dẹ̀ fi comment lẹ̀ síbẹ̀. Ó dẹ̀ lọ delete ẹni ò like ẹ o. Tó bá ti gbé picture mi tí bá fi comment síbẹ̀, má delete fi lẹ̀ síbẹ̀. Tó bá dẹ̀ sì mọ̀ pé ó fẹ́ kí comment mi máa wà ńbẹ̀, then why do she gbé picture mi síbẹ̀? Bó ṣe mọ̀ kó tó ṣẹlẹ̀. Kò sí distractions. Ṣé máa ní ìdẹ kó bá polówó so that àwa lè rí nǹkan fi ṣe content. Ó ti yẹn sìn jọ nítorí Ọlọ́run. A sì fẹ́ ṣe premiere ní London. A máa ṣe l'Amẹ́ríkà, a máa ṣe ní Canada, a máa ṣe ní Europe, a máa ṣe káàkiri. The Return of Arinzo ló ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Baby girl. Èjò ẹ bá mi sọ fún wọn pé ẹ má lọ wo The Return of Arinzo so that wàá lọ wò. Ó ti yé ẹ bí ọ̀tá mi ṣe pé so that àwọn tèmi á tún bínú pé èjò gbogbo ẹni kẹ́ máa ṣe fún mi jù. Ẹ mọ̀ pé jù mí lọ. Gbogbo nǹkan láyé ilẹ̀ fi jù mí lọ. Mo dẹ̀ ti gbà fún yín. Ó ti yín bẹ́ẹ̀ ẹ ṣe kàn máa. Ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí báyìí ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ẹ̀rí wípé ó gbẹnu tán ó lẹ́tìkẹ́ bẹ́ẹ̀ ni kí ni tẹ̀yin náà rò lórí bí Ìyábọ̀ Òjó bó ṣe ń dá Lizzy Anjorin lóhùn yìí gbogbo tẹ̀yin náà bá rò lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọjọ́ abẹ́ẹ̀rí wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ rí wípé nǹkan ń bẹ.